ǹjẹ́ ti gbọ́? Ògúnléke ńkà. KAFTAN television Yorùbá. Ṣàfojúsùn ayé tó rẹwà. tó a tún dúpẹ́ láàárọ̀ yìí. Dúpẹ́ fọlọ́run. Òní lọ́jọ́ ajé. Bẹ́ẹ̀ni. Ọjọ́ 11 nínú oṣù kẹsàn-án Bẹ́ẹ̀ni. ọdún 2023. Ògo ni fọ́lọ́run lókè ọ̀run. Hallelujah. Àwa tá a wá ògo ni fọ́lọ́run lókè ọ̀run. Hallelujah. Adórí ètò láyé àtàlàáfíà ògo ni fọ́lọ́run lókè ọ̀run. Hallelujah. Ẹ̀yin tá a bá yín láyé àtàlàáfíà ògo ni fọ́lọ́run lókè ọ̀run. Hallelujah. Àbá yín nú ẹkún. Bẹ́ẹ̀ni. Àwọn tó wà nú ẹkún a tún nígbàgbọ́ pọ́lọ́run ó tún ṣe bẹ́ẹ̀ yóò tún yọ wọ́n kúrò. Bẹ́ẹ̀ni. Ògo ni f'Olódùmarè. Hallelujah. Torí tí ọba sí Ọlọ́run a ní dé àyín lónìí. Bẹ́ẹ̀ni. Bí ọba wá sí Ọlọ́run tó fẹ̀yìn bẹ̀ kò sí ohun táwọn ọmọ ṣe ní. Bẹ́ẹ̀ni. Torí láì sí Ọlọ́run kò sí èèyàn. Bẹ́ẹ̀ni. Láwàá sí èèyàn kò wá sí ní tá a ṣe. Báwa bá wà tẹ́yìn ò sí ìyẹn ni wípé àwa ò sí. Bẹ́ẹ̀ni. Àmọ́ tí ẹ̀yin bá ti wà ó ti dájú páwà ó wà nítorí wíwà àti yín náà ló ń jẹ́ káwa máa wà. Bẹ́ẹ̀ni. Ìrọ̀mbẹ́. Ẹ wò bẹ́ẹ̀ ká dúpẹ́ lọ́wọ́ ìta bá ti dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tán. Bẹ́ẹ̀ni. Yorùbá ní ká dúpẹ́ lọ́wọ́ ẹni tó rí ni tó mọ́ni lójú. Èèyàn ní òwò bí tá a wà. Bẹ́ẹ̀ni. Àwa gbàdúrà fún yín torí pé ẹ̀ ń wò wá. Ẹ̀ ń fi owó yín ẹ̀ fi ń ṣe ṣọ́ọ̀bù tẹ́ ẹ fi ń wò wá. Bẹ́ẹ̀ni. A ṣiṣẹ́ sí yín lọ́wọ́ o. Bẹ́ẹ̀ni. Ẹ tún wá mú owó yín ẹ tún wá fi ra káàdì. Ẹ tún fi pè wá. Ẹ tún fi pè wá. Ọlọ́run ní bá ti ń jẹ́. Àmín. Ẹ ń bá dúró nídìí wípé kí ti yín ó bàjẹ́. Ìwé mímọ́ kan sọ wípé ẹni tó bá já ọgbà tútù ejò ni yóò bù sán kí yín máa jẹ́ tàwọn tí wọ́n fẹ́ kí ti yín ó bàjẹ́. Àmín. Ẹ̀yin tẹ́ ẹ wá nífẹ̀ẹ́ wa a ṣe nǹkan kan fún yín ẹ kàn sáà nífẹ̀ẹ́ wa sá Ọlọ́run ọmọ nífẹ̀ẹ́ yín. Àmín. Ẹ̀yin tá a sì ṣẹ̀ táàrò bẹ́ẹ̀ kàn ń sọ pé ẹ̀ nífẹ̀ẹ́ wa yìí náà ni ẹ̀yin nu Ọlọ́run nu. Kò wá dáa kéèyàn wà kó má lè ronú ọjọ́ ọ̀la má sáré kọjá bó ti rí nítorí ọjọ́ ọ̀la ni àmọ́ kò dáa kéèyàn wà kó má ronú ọjọ́ ọ̀la. Bẹ́ẹ̀ni. Ó dáa kéèyàn máa wo àwọn tó ń bẹ níwájú kó máa fi gbàdúrà ògo àmọ́ má gbàdúrà ògo tiwọn gbàdúrà ògo tó ju tiwọn lọ tàbí tí ó dán bíi tiwọn má gbàdúrà ohun táwọn ń là kọjá nínú ògo tiwọn. Ológo lógo lóòótọ́. Àmọ́ ọmọ ohun tó ti là kọjá. Bẹ́ẹ̀ni. Nínú ìwé ìròyìn wo mo wà láàárọ̀ yìí mo wà nínú ìwé ìròyìn Daily Post láàárọ̀ yìí lórí ọ̀rọ̀ ìdájọ́ tribunal ṣe mọ̀ wípé ohun tí ń bá ń dunni ní pọ̀ lọ́rọ̀ ẹni ní tó tún wà lójú ewé àwọn ìròyìn orílẹ̀-èdè Nàìjíríà nù. Kò sí ohun kan tẹ́ ẹ bá bọ̀ ní ìgbẹ́jọ́ kò tẹ́mi lọ́rùn eléyìí tẹ́ ẹ pé o kò sí tẹ́ ẹ bá bọ̀ ńbẹ́ èmi kọ́ o clerk náà ló sọ bẹ́ẹ̀ fún Obi àti Àtíkù ó ní kò sí ohun tí wọ́n mú bọ̀ kí wọ́n máa lè dára wọn láàmú. Òfò ọjọ́ kejì ọjọ́. Lójú ìwé ìròyìn leadership lówùúrọ̀ yìí ìjọba àpapọ̀ ti ṣetán láti kọ́ 1,000 ilé sí ìpínlẹ̀ 7 ní àríwá orílẹ̀-èdè Nàìjíríà. Ọ̀dà àdúpẹ́ nígbà táwọn ń gbàdúrà lọ lẹ́ẹ̀kan mo ṣe wá ń kàròyìn nísìn ní kí nìyẹn wá sọ sí mi lọ́kàn yìí pé ẹnìkan sọ pé Davido ṣe ẹ fẹ́ lówó bíi Davido ni ẹ̀mí yẹn wá ní kí n tún wá àdúrà yẹn gbà pé Olúwa Davido ń rí àwọn kan David Adeleke ó ń rí àwọn kan ó ń fún wọn lówó. Davido ń rí àwọn kan ó ń fún wọn lówó. Ó ń fún wọn lọ́lá. Ó ń fún wọn lọ́lá. Yóò rè mí náà. Jẹ́ kó rè mí náà kó ṣe mí lọ́lá. Kó dá mi lọ́lá. Kó dá mi lọ́lá kó ṣe mí lógo. Kó ṣe mí lógo kó fún mi lówó tó bá tiẹ̀ ti fún mi ní 10 million. 10 million péré. Tó bá ti fún mi ní 10 million àmọ́ káwọn yòókù náà ò tún gbà. Òwẹ́ èmi ò máa ti máa rí bí 50 million àti ilé kan ó ti wà ok. 10 million tèmi tó bá ti fẹ́ mi 10 million kó fẹ́ mi ilé kó fún mi mọ́tò ọ̀tán. Kó má tiẹ̀ fún mi mọ́tò kó fún mi ní 50 million àti ilé kan ó ti tán. Èmi 10 million ilé àti mọ́tò kó fún mi báwọn. Ó dára. Ká máa bá yòókù bọ̀. Àti fòun tẹ̀lú bẹ́yẹn abẹ́yẹn ara lé àṣẹ ti gùn. Àṣẹ ti gùn. David Adeleke ibi tó bá wà ọmọ gbọ́. Kẹ́lẹ́ dáa rẹ̀ wọ́n gan báyìí. Nínú ìwé ìròyìn Daily Post láàárọ̀ yìí
orílẹ̀-èdè Nàìjíríà náà ló nílò tírílíọ̀nù 21 láti lè fi kọ́ àwọn ilé ìgbé eléyìí tó sọ lẹ́ẹ̀kan Shettima náà lọ sọ bẹ́ẹ̀. tó lórí ọ̀rọ̀ èsì ìdìbò tribunal ẹ má dájọ́ kí ó bàa lè tẹ́ ẹnikẹ́ni lọ́rùn o. Àwọn bíṣọ̀bù ilé ìjọsìn Catholic àwọn ni wọ́n rọ ilé ẹjọ́ tó ga jù yẹn Supreme Court bẹ́ẹ̀. Nínú ìwé ìròyìn Daily Post náà ni mo ṣì wà. Èmi tẹ̀ ń wò yìí mi ò ní rán ẹnikẹ́ni lọ sẹ́wọ̀n nítorí pé wọ́n sọ̀rọ̀ sí mi tàbí wọ́n ń ṣàwòyewòye lórí ìṣèjọba mi láyéláyé. Èmi ò ní ilé sẹ́lẹ̀ mi àmì mi kò sí ohun tó jọ àmì mi kan mo sọ̀rọ̀ gómìnà Oti náà ló sọ bẹ́ẹ̀ Alex Oti. Lójú ìwé ìròyìn Vanguard lówùúrọ̀ yìí a ti ṣètò 2 billion naira fún ẹ̀yin òṣìṣẹ́ fẹ̀yìntì nípínlẹ̀ Èkó. Ìjọba ìpínlẹ̀ Èkó ò ní ó fi léde bẹ́ẹ̀. Padà nínú ìwé ìròyìn Daily Post lèmi wà mo sì wà lọ́dọ̀ àwọn àjọ ọ̀tẹlẹ̀múyẹ́. DSS náà ni wọ́n ti fi ọ̀rọ̀ balẹ̀ pé wọ́n ti ṣe bẹ́ẹ̀ fi ṣìkún òfin gbé ẹni tí ó jẹ́ igbákejì gómìnà báǹkì àpapọ̀ ilé wa Ahmad látàrí wípé wọ́n ní ó hùwà àjẹbánu. tó lórí ọ̀rọ̀ ilé ìfowópamọ́ àpapọ̀ Central Bank ibẹ̀ náà lèmi náà wà lójú ìwé ìròyìn Daily Trust báyìí. Ìbẹ̀rùbojo ti bẹ̀rẹ̀ báyìí pẹ̀lú ìwádìí ìjìnlẹ̀ tí ó bẹ̀rẹ̀ ní ilé ìfowópamọ́ àpapọ̀ àti sí àjọ àwọn NASA ìyẹn NIRSAL. Kó tó di wípé ìtún wá ka eléyìí tí mo wà nípínlẹ̀ Ondo jẹ́ ń lọ ìpínlẹ̀ Ọ̀yọ́. A tún dúpẹ́ fún Ọlọ́run nípínlẹ̀ Ọ̀yọ́ ní Bàràpá wípé Wasilat Adékòkè wọ́n ti buwọ́lù pé ó perégedé láti jẹ́ kọmíṣánná nípínlẹ̀ Ọ̀yọ́. Ọpẹ́ o. Ọmọ Ìbàràpá ni ọmọ Làlátẹ̀ ni Ìbàràpá méje la ní. Wasilat Adégòkè Ọlọ́run wá ní pé tó ká tún ní kọmíṣánná nípínlẹ̀ Ọ̀yọ́ sí. Ọlọ́run ṣeun. Wasilat Adégòkè abẹ́ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Kọ́lọ́run wá dákun kó máa tì ọ́ lẹ́yìn. Àmín. Kọ́lọ́run dákun kó máa fún ọ ní ọgbọ́n ìmọ̀ àtòyé. Àmín. 20 ọdún ni mo lò ní kinní kan ní Ṣakí 30 oṣù ni mo lò ní Jẹ̀bú béèyàn bá ló bá togun lọ kò ní lóògùn àbí ń tó ń wò yìí mo lóògùn ọ̀gùn burúkú ń bẹ lọ́wọ́ mi. 20 ọdún ni mo lò nínú politics 30 oṣù ni mo ti bá àwọn olóṣèlú ṣe béèyàn bá ní lọ́gbọ́n òṣèlú kò ní ní. Àmọ́ wọ́n tiẹ̀ Wasilat Adégòkè níwọ̀nba àgbà tó wà yìí Ọlọ́run ó fún ọ lọ́gbọ́n láti fi tòó rẹ̀ ó sì ṣàṣeyọrí lágbára Ọlọ́run. Nínú ìwé ìròyìn Daily Post ẹnìkan ní kí ló ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ Wasilat Adégòkè mo ní tẹ́nítẹ́ní tẹ́kísà ń ta tán àwọn tí mo rí nù ní Bàràpá ẹ̀yin náà ráwọn èèyàn tí yín lọ́dọ̀ tí àmọ́ ní Bàràpá àwọn táwa rí nù bọ́lọ́run bá sì fún yàn láwọn kan kéèyàn máa ṣe bẹ́ẹ̀ kó máa dúpẹ́. Nínú ìwé ìròyìn Daily Post láàárọ̀ yìí Akérédolú náà ni wọ́n ní yóò buwọ́ lu àbádòfin láti ṣe bẹ́ẹ̀ láti dá àwọn ìjọba agbègbè LCDAs náà ń pè bẹ́ẹ̀ 33 sílẹ̀ nípínlẹ̀ Ondo. tó bákan náà lójú ìwé ìròyìn Leadership lówùúrọ̀ yìí lónìí la ó bẹ̀rẹ̀ ṣíṣe àwọn ojú ọ̀nà ìlú Àbújá ìyẹn San Wike òní ó fi léde bẹ́ẹ̀. àbáyé ṣá pèsè ilé ìta àjọ wò yìí. we die there. ẹ yọ sọ́ka ni we die here. nínú ìwé ìròyìn wo mo wà nínú ìwé ìròyìn Daily Post náà ni mo ṣe wà níbi tí wọ́n ti sọ pé àwọn ológun nílẹ̀ Niger náà ni wọ́n ti kó àwọn ọmọ ogun wọn sí ẹnu ibodè Benin látàrí àti lè tako ìkógunjà ECOWAS. ó dára bẹ́ẹ̀ tó lójú ìwé ìròyìn Guardian lówùúrọ̀ yìí ìyípadà rere ti dé bá ẹ̀ka ilé lórílẹ̀‐èdè Nàìjíríà. Mínísítà fún ilé àti ìdàgbàsókè àwọn ìlú ńlá Ahmed Dangiwa òní ó fi léde bẹ́ẹ̀. ìyẹn àwọn ilé kíkọ́ nílẹ̀ yìí ọ̀dà ọlọ́wọ́ jẹ́ bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ torí ilé ń dàwó yìí ó ń bani nínú jẹ́. Èkìtì mo lọ nígbà mo sì rí ìròyìn ó yà mí lẹ́nu bákan pé àbí ojú mi ló ń tàn mí àbí wo ìròyìn ní ọkọ̀ dáadáa àmọ́ nígbà mo wá kà òun náà ni o. Ìpínlẹ̀ Èkìtì náà ni a sọ wípé tó wọ́n gba àwọn olùkọ́ àwọn tíṣà tó jẹ́ 500 síṣẹ́ bóun náà ṣe gbà wọ́n gan ṣé méjì ní local government.
àwọn aláàrẹ 500. ó pọ̀ bóun náà ṣe pín wọn. torí kò yé mi torí ìdèrè gan fúnra rẹ̀ gan nìkan gba 500 station gan sótì ìtúwọ̀n àmọ́ àwọn ni ọmọ tí ń rí. bẹ́ẹ̀ni tó fi wá rọ ọwọ́ lójúwèé ìròyìn leadership lówùúrọ̀ yìí ìpínlẹ̀ Èkó àti àwọn ìpínlẹ̀ 15 mìíràn yóò bẹ̀rẹ̀ sí ní fún àwọn ọmọbìnrin ní abẹ́rẹ́ HPV báyìí. padà nínú ìròyìn Vanguard náà ni mo wà báyìí wọ́n ní lórí ọ̀rọ̀ àdáléwò nípínlẹ̀ Ògùn Dàpọ̀ Abíọ́dún àti Gbẹ́ngà Daniel náà ni wọ́n ti ń tàkò ọ̀rọ̀ sọ síra wọn tán sì ń sọ̀kò ọ̀rọ̀ sí ara wọn nípínlẹ̀ Ògùn báyìí. bákan náà lójúwèé ìròyìn Daily Trust lówùúrọ̀ yìí bí ẹ ṣe rán àwọn akọ́ṣẹ́mọṣẹ́ wa lọ sí òkè òkun kò fararọ fún wa rárá o àwọn àjọ ètò ẹ̀kọ́ àwọn oníṣègùn MDCAN ni wọ́n sọ fún ìjọba àpapọ̀ bẹ́ẹ̀. padà nínú ìròyìn Punch ni mo wà ọ̀nà abẹ́ gender violence ládébáyé. àwọn aṣòfin náà ni wọ́n ti rọ àwọn tíṣà yíyún àwọn olùkọ́ wípé kí wọ́n máa gbógun ti kí wọ́n sì máa fààyè gba à ń fipá àbí à ń lo ipá lórí àwọn ara ẹni ọkùnrin sóbìnrin obìnrin sọ́kùnrin bó sì lè wò kó rí. ó dà bẹ́ẹ̀ Daily Trust ni mo wà lówùúrọ̀ yìí àwọn ọmọdé tí kò dín ní 7,000 ni a ti fún ní ètò ìlera ọ̀fẹ́ nípínlẹ̀ Yobe àjọ UNICEF àwọn ni wọ́n sọ bẹ́ẹ̀. nínú ìwé ìròyìn Punch láàárọ̀ yìí ìjọba àpapọ̀ náà ni a sọ wípé tó owó ilé tí ó tó $163 million náà ni wọ́n yá o tí ó sì jẹ́ pé lọ́dọ̀ AFDB yún báńkì AFDB náà ni wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n ti yá láti lè mú ìdàgbàsókè bá ìpèsè ọkà wheat nílẹ̀ yìí. ẹ lọ fọkàn balẹ̀ gbogbo ẹ̀yin iléèwé aládàáni náà ni ẹ ó wọlé lónìí gẹ́gẹ́ bí àwọn iléèwé yòókù bí wọ́n ti wọlé ìgbìmọ̀ àwọn ẹgbẹ́ iléèwé aládàáni nípínlẹ̀ Kánò àwọn ni wọ́n fi léde bẹ́ẹ̀ fún àwọn iléèwé aládàáni. nínú ìwé ìròyìn Punch láàárọ̀ yìí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tá a wà níbẹ̀ yìí wọ́n ní Nàìjíríà náà ni yóò nílò ọdún 10 láti fi lè di àwọn dókítà eléyìí tí wọ́n ti kúrò lórílẹ̀-èdè yìí. ọ̀gá lójúwèé ìròyìn Daily Trust lówùúrọ̀ yìí ẹni tí ó yọ kíndìnrín aláìsàn nípínlẹ̀ Jos kì í ṣe ara wa o àwọn ẹgbẹ́ dókítà NMA àná wọ́n fi gbìtà bẹ́ẹ̀. wọ́n ní kì í ṣe dókítà ẹgbẹ́ àwọn. ó jẹ́ ohun tó bani nínú jẹ́ tìpínlẹ̀ Èkó là ń sọ lọ́wọ́. ti Jos tó rè. ti Jos rèé gbà tá à ń káròyìn ní ọjọ́ Ẹtì wọ́n ní kí wọ́n máa yọ kíndìnrín èèyàn ọ̀tọ̀ ni ohun tó bá lọ ọ̀tọ̀ ni ohun tó gbé kúrò ń bẹ́ẹ̀ ó jẹ́ ohun tó bani nínú jẹ́. ara ohun tá a sì máa ń sọ ni wípé tẹ́ ẹ bá ti ń bu owó lé àwọn ilé-iṣẹ́ jù pàápàá jùlọ àwọn tó ń pera wọn ní associations àwọn ẹgbẹ́ ó máa ń yà mí lẹ́nu wọ́n tún láwọn ní POS tó ti ń ṣẹgbẹ́. ẹgbẹ́ kí wàá ní o. ẹgbẹ́ kínní. Association of POS people àbí bò lẹ́sìn pé. ẹgbẹ́ kínní. tẹ́ bá wá ń ṣẹgbẹ́ ọ̀hún àwọn ọmọ ẹgbẹ́ yín wọn wà ní àǹfààní kankan wọn láwọn ní lóńdó àwọn onígáàsì ń ṣẹgbẹ́ tí ń ta gáàsì. kí wàá lè ṣẹlẹ̀ gangan. débi wípé ẹyin tí ó bá wá ta gáàsì lóńdó tí ó bá ní ẹgbẹ̀lẹ́gbẹ̀ owó kò lè ṣe registration lọ́dọ̀ yín ẹ máa wá lọ mu tí ẹnìkan bá dánrú ẹ̀ wò fún ẹni tí mo mọ̀ tí ẹgbẹ́ kan bá dánrú ẹ̀ wò fẹ́ni tí mo mọ̀ ẹgbẹ́ wọn ó fi ẹnu fẹ́ra bí abẹ̀bẹ̀. torí ńgbà tí àwọn ọ̀dọ́mọbìnrin yìí ń sọ fún mi mú ní ẹ fẹ́ dá okòwò gáàsì títà lẹ̀ wọ́n ṣe ń sọ pé kẹ́ ẹ mówó wá kẹ́ ẹ wá ṣe rẹ́gísítà fún association ẹgbẹ́ láì ṣe ìjọba ẹ wá jẹ́ wípé ẹni tí ò bá ti rẹ́gísítà sínú ẹgbẹ́ ẹ máa wá lọ ẹ wà sọ pé ọlọ́pàá ẹgbẹ́ wo everybody ló ní freedom of association. bẹ́ẹ̀ni ẹni tó bá wù ẹgbẹ́ tó bá wù ẹ ló lè darapọ̀ mọ́. ẹgbẹ́ tó bá wù ẹ ló lè tó bá wù ẹ gan níbi tí wọ́n òfin là kalẹ̀ o lè yọ nínú ẹgbẹ́ ọ̀hún nígbàkúgbà tó bá wù ẹ kò sẹ́ni tó tó bẹ́ẹ̀ láti mú ọ nípa. ipa ọ̀rà ipa ọ̀tà. ipa ọ̀rà ipa ọ̀tà ẹ wo
Christian Association of Nigeria àwọn ṣọ́ọ̀ṣì kan wà wọn ọ̀jọ́ ìwọ̀n ìyẹn ò kò èwo wá ní kí ni owó tẹ̀ ń gbà lọ́wọ́ àwọn tí wọ́n ń rẹ́gísítà yìí tẹ̀ ń ṣẹgbẹ́ tẹ̀ ń gbowó kí lẹ fi ń ṣe tẹ bá béèrè lọ́wọ́ wọn bẹ́ẹ̀ láyọ̀ ni wọ́n ní ẹgbẹ́ àwọn kinní kan sọ̀rọ̀sọ̀rọ̀ wọ́n kàn máa gbowó ṣá àwa là ń ṣera wa nígbà tẹ bá ní kéèyàn wá lọ kéèyàn kọ́kọ́ mú ẹni tó fẹ́ fi 50,000 bẹ̀rẹ̀ gáàsì títà tẹ ló gbọ́dọ̀ mú 70,000 wá láti wá rẹ́gísítà bó ni kò ti rí ẹ máa wá lọ subject ẹ̀ sí under èèyàn kan a máa wá di wípé ibẹ̀ ni ẹ̀mí corruption ìwà àjẹbánu ó ti wá wọnú ẹ̀ wípé since tó jẹ́ pé ibi táwọn bára àwọn rèé àwọn tálákà là ń nira wa lára lórílẹ̀‐èdè Nàìjíríà àwọn olówó yìí wọn ò ní wá lára àwọn atálákà là ń nira wa ibi tó ní kálukú bá ti bára rẹ̀ òun ló fi ń ni àwọn tí ń bẹ lábẹ́ ẹ̀ la ẹni pé ẹgbẹ́ àdóyàmí lẹ́nu ẹgbẹ́ àwọn ní POS ẹgbẹ́ onígáàsì ẹgbẹ́ àwọn tí ń tata ẹlòmíín tóbi wọ́n tún ṣẹgbẹ́ àwọn olóbì kí ló dé àwọn èèyàn ń torógbó ẹ̀ ṣẹgbẹ́ ológbó ẹgbẹ́ wo ni gan kí láǹfààní ẹgbẹ́ yìí ẹ béèrè ẹgbẹ́ ẹlẹ́kọ̀ọ́ ẹlòmíín lẹ́gbẹ́ bíi 8 ẹ wá mọ nǹkan tí wọ́n máa ṣe wọ́n wá compel wọ́n máa pàṣẹ fún wọn pé tọmọ ẹgbẹ́ kan bá fẹ́ ṣe kinní kan a gbọ́dọ̀ raṣọ a gbọ́dọ̀ sanwó and that is why tó fi jẹ́ pé dọ̀là ẹ̀ lérí mi nínú ẹgbẹ́ kankan mi sì lè fẹ́ ṣe nǹkan lónìí kí n má ra wọn tí wọ́n wà bẹ́ẹ̀ bọ́ọ̀ bá wà ọ̀ràn èèyàn kọ́ kì í ṣe dandan oúnjẹ mi ni ó save. bẹ́ẹ̀ ni o. I don't understand kí ni nǹkan tó ń mú orílẹ̀-èdè wa pàápàá jùlọ nílẹ̀ Yorùbá mo rántí ìgbà kan mi nǹkan ní dákọ ni n tí mo bá wọn fà wọ́n sọ mí dọmọ burúkú náà tí n bá tún rí àní wọ́n jẹ́ chairman ẹgbẹ́ bíi 5 ẹni dáhùn sọ yìí chairman ẹgbẹ́ bíi 5 ló jẹ́ àwọn ọmọ ẹ̀ sì ń bẹ nílé ìwé wọn kò sì rówó school san kò sì sí ẹgbẹ́ kan lọ́sẹ̀ kan eléyìí tí wọ́n dà 25 eléyìí tí wọ́n dà 3,000 eléyìí tí wọ́n bá tún wọ́n máa lọ ṣe meeting tó máa ṣe meeting ẹni tó bá gbé meeting fún yóò sí oúnjẹ fún wọn wọ́n jẹun kó torí pé ẹ ṣe meeting lásán yìí wọ́n máa ná bí 100,000 naira kí ló ṣẹlẹ̀ torí pé ẹ fẹ́ ṣe meeting ẹlòmíì 30,000 naira ọmọ ẹ̀ sì wà níléèwé tí ò rí 9,000 naira san and these people will be complaining káwọn ò lówó lọ́wọ́ bẹ́ẹ̀ ìbéèrè mi ni pé ẹgbẹ́ tẹ̀ ń ṣe kí láǹfààní tó fún yín wọ́n á nítorí táwọn bá fẹ́ ṣe nǹkan ẹ pẹ̀lẹ́ o ìyá elérò bàbá elérò tẹ bá wá fẹ́ ṣe nǹkan òun ntẹ́ ẹ̀ mọ̀ wọn ò wá ṣe calculation dáadáa ni pé wọn táwọn ń ná fáwọn ẹgbẹ́ ó ju tẹ́gbẹ́ ń fún wọn lọ tẹ́gbẹ́ bá dáwọ́ 1,000 fún yín tẹ́ ẹ sì jẹ́ 10 nínú ẹgbẹ́ ntẹ́gbẹ́ máa demand rèé ẹgbẹ́ á demand ọtí wọ́n á demand ẹran ọ̀gbẹ́ wọ́n á demand ráìsì lọ́tọ̀ ẹ calculate iye tẹ́ ẹ fi sí oúnjẹ fún wọn ẹ calculate iye tẹ́ ẹ fi rọtí fún wọn ẹ calculate iye tó fẹ́ fún yín ẹ dẹ̀ máa gbàgbé pé tẹ́ ẹ bá bá wọn ṣẹgbẹ́ àwọn tá à ń sọ yìí normal tẹ́ ẹ jọjọ́ rẹ̀ wọ́n ó wà síbi ntẹ́ ẹ bá sì fún wọn ni wọ́n gbà wọ́n sì tún ẹlòmíì ò fún yín ju 1,000 naira lọ àmọ́ àwọn ẹlẹ́gbẹ́dé iye tó bá ti fún ẹ lọ gbà. iye tó bá ti fún ẹ nígbà jẹ́ pé iye tẹ́ ẹ jọ fẹnu sínú ìbéèrè mi wá pé àjọ tẹ̀ ń dá yìí ẹlòmíì ò ní kó láéláé irú èmi báyìí nísìnyí èyí ṣe nǹkan kí n pèèyàn lẹ́yìn pé bóyá tá a bá fẹ́ ṣe ìgbéyàwó tí bá dẹ̀ fẹ́ ṣe ìgbéyàwó ó lè wù mí kí n sọ pé tò ń ò wérò kọ́lọ́hún ọ̀dàkùn kó ràn wá lọ́wọ́ ẹ jọ̀ọ́ ní tẹ́ ẹ fi ń pa wá lára ó pọ̀ jù tálákà olówó ẹgbẹ́ oní POS nínú ìwé ìròyìn Punch mọ́wọ́ jàre níbi tí wọ́n ti sọ pé nípínlẹ̀ Kánò àwọn ọlọ́pàá náà ni wọ́n ti ṣèkìlọ̀ yìí pé ẹ̀yin ará agbègbè yìí wọ́n ní ẹ má jáyà wípé àwọn ọlọ́pàá náà ni wọ́n ń ṣe ìgbáradì tí wọ́n ń ṣe ẹ̀kọ́ṣẹ́ bí wọ́n ṣe ń yìnbọn wọ́n ń kọ́ra wọn sọ pé tẹ bá ń gbọ́rọ̀ òbọ̀n pàápàá àwọn tún ti dé o wọ́n sì bẹ́ẹ̀. tọ́ lójúwé ìròyìn Leadership àti Daily Trust bákan náà lówùúrọ̀ yìí àwọn jàǹdùkú wọ́n ti dá àwọn ọkọ̀ ìrẹsì lọ́nà nípínlẹ̀ Kwara àwọn ọkọ̀ ìrẹsì tí wọ́n ń kó ìrẹsì lọ wọ́n ti lọ dá wọn lọ́nà nígbà tí ebi ń pa àwọn ènìyàn. àbí kọ́lọ́wọ́n dákun kó ṣàánú wa nínú ìwé ìròyìn Punch láàárọ̀ yìí ẹ̀ka ìtàbù yẹn náà lèmi náà wà níbi tí Fubara tó ti pàṣẹ wípé kí wọ́n ṣe bẹ́ẹ̀ kí wọ́n wá àwọn tí wọ́n pa DPO ní ìpínlẹ̀ Rivers ó bani nínú jẹ́ DPO ọlọ́pàá nígbà tí DPO ọlọ́pàá ọba ṣèfù
kí wàá ní irú àwa yìí ẹ̀mí wọ́wọ́ ọlọ́run lọ́wọ́ ọlọ́run ní drive ọkọ̀ mi. bákan náà lórí ọ̀rọ̀ DPO náà ni lójúwèé ìròyìn Vanguard lónìí lórí ọ̀rọ̀ DPO ìpínlẹ̀ Rivers tí wọ́n pa ọwọ́ àwọn ọlọ́pàá ti tẹ àwọn afurasí 6 kan báyìí. nínú ìwé ìròyìn Vanguard lórí ọ̀rọ̀ ètò ààbò náà lèmi wà lẹ́kùn àríwá ìlà oòrùn north east àwọn gómìnà náà ni wọ́n sọ pé ẹ̀rù ń bà wọ́n níbi àwọn bandits bí wọ́n ṣe ń ya wọlé tìkẹ̀tìkẹ̀. ẹ wá àtúnṣe sí ilé kíkọ́ ilé ìgbé àti àwọn ojú ọ̀nà wa lórílẹ̀‐èdè Nàìjíríà àwọn onímọ̀ ẹ̀rọ àwọn ni wọ́n rọ ìjọba bẹ́ẹ̀ lójú ìwé ìròyìn leadership lówùúrọ̀ yìí. mo ṣe wà lẹ́ka ètò ààbò nínú ìwé ìròyìn Vanguard lára wọn léèyàn 3 náà ni wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n pa níbi ó ti jẹ́ pé àwọn èèyàn náà ni wọ́n wà ní ìbẹ̀rù bojo ní Enugu báyìí. ọgbọ́n àgbọ́njù ó máa ń pọ̀ lọ́gbọ́n àwọn ọgbọ́n àti rí àwọn ìbọn tí ẹ kó sínú páálí bisikíìtì nínú ilé tí wọn kò kọ́ tán ní Badagry àwọn ọlọ́pàá àwọn ni ó sọ bẹ́ẹ̀ lójú ìwé ìròyìn Guardian lówùúrọ̀ yìí. nínú ìwé ìròyìn Daily Post ni mo wà ẹ̀ka ètò ààbò náà ni mo ṣe wà níbi tí wọ́n sọ pé àwọn agbébọn wọ́n tún ṣe bẹ́ẹ̀ wọ́n jí àwọn 2 gbé ní Jalingo ó jẹun tó bá ní nínú ìjẹba kan náà nínú ìwé ìròyìn Punch ọ̀hún mo lọ sí orílẹ̀-èdè Morocco níbi tí wọ́n sọ wípé ilẹ̀ rírì ó ṣe bẹ́ẹ̀ ó wáyé ní Morocco lélẹ́yìí tí ó sì jẹ́ pé àwọn tí wọ́n ti ṣe bẹ́ẹ̀ tí wọ́n tó ti ṣàkóbá fún báyìí náà ni wọ́n ti tó 2122 kódà wọ́n ní àwọn ọmọ kéékèèké náà ló ṣàkóbá fún jùlọ yíwọ̀n ní ká máa fi lọ sókè lọ àbọ̀ṣìkún bẹ́ẹ̀ ni. gbọ́mi-sómi òtó tó wáyé láàrin Dàpọ̀ Abíọ́dún àti Gbénga Daniel nípínlẹ̀ Ògùn látàrí ilé tí wọ́n wó nípínlẹ̀ náà ó wà lójú ìwé ìròyìn Vanguard lówùúrọ̀ yìí. àwọn ẹja dókè lọ́run tá a bá padà dé ká máa tẹ̀wájú yóò sì wù mí ká dá sí ọ̀rọ̀ ní ẹlẹ́gbẹ́dẹ́ ká dá sọ̀rọ̀ ẹlẹ́gbẹ́dẹ́ níbi tí ayé lédè yìí kọ́lọ̀ ń jẹ́ ó rọ̀ mọ́ kó rọ̀ wá lọ́rùn. àmín ó ń pa ọ̀pọ̀lọpọ̀ lára ṣùgbọ́n wọn ò mọ ohun tán lè ṣe sí i. wọn ò mọ ohun tán lè ṣe sí i kí lẹ rò pa á lè ṣe kí lẹ rò pa á lè ṣe èmi ń sọ ìlú mi ni mo mọ̀ tí n bá délé Ìdèrè lónìí tí mo ríru ẹ̀ tí ó wá kan bóyá ẹnìkan wá ẹni tó tiẹ̀ ó lè má kẹ́ni tó súnmọ́ mi kẹ́nìkan wá rorú ẹjọ́ yẹn fún mi. Excuse sir excuse ma ẹ̀yin ẹgbẹ́ òun ẹ̀rọ ràn o torí ilé ẹjọ́ ni wọ́n gbà wá lẹ̀ ibi tí ẹ wà lọ mú lọ́ọ̀yà yẹn wà lọ mú òfin tó ṣèdásílẹ̀ yín wá bẹ́ẹ̀ ṣe rẹ́gísítà sọ́ndà CAC tí CAC wá pàṣẹ wípé tó ẹ kì í ṣe CAC ṣọ́ọ̀ṣì mọ́ sọ. àwọn ẹgbẹ́ káràkátà ní CAC kì í ṣe àwọn tó ń ṣe ìforúkọsílẹ̀ ẹgbẹ́ CAC tó ń ṣe ìforúkọsílẹ̀ àwọn ẹlẹ́gbẹ́jẹgbẹ́ àti okòòwò náà là ń sọ tí wọ́n ṣe wá pàṣẹ fún yín pé tó gbogbo àwọn èèyàn pátápátá ni wọ́n gbọ́dọ̀ rẹ́gísítà sí abẹ́ yín kó tó di wípé wọ́n máa ṣe okòòwò wọn. ẹ ṣàlàyé. you explain tire. ní kíni pẹ̀lú evidence yín ẹ sùn. wọ́n ní evidence. bẹ́ẹ̀ tiẹ̀ lẹ́fídẹ́ǹsì. ok wọ́n tún explain tire náà. ẹ explain tire. lọ́ọ̀yà yóò sùn dánwò ṣẹlẹ̀ mọ̀ kankan yìí. ẹ wò ẹja dókè lọ́hùn torí ó ń dùn mí ẹja dókè lọ́hùn tá a bá padà dé ká máa tẹ̀wájú à ń lọ à ń bọ̀ àti dé. KAFTAN tẹlifíṣàn Yorùbá kárí ayé sani wọ́n ń rí wa iṣẹ́ ń báyé láyàn láàyò àṣà Yorùbá kò gbọ́dọ̀ parẹ́. KAFTAN television Yorùbá ṣàfojúsùn ayé tó rẹwà ẹ gbọ́dọ̀ yí kúrò ń bẹ̀ o ẹ máa wò ó. KAFTAN TV Yorùbá ṣàfojúsùn ayé tó rẹwà. Yorùbá ìhà yín láti ti ń ṣe àfojúsùn ayé tó rẹwà tẹ́yìn bá wá ṣe bẹ́ẹ̀ tẹ́ ẹ bá ti ní àǹfààní láti lè pè wá wọlé àwọn ojú òpó wa ò ti ṣe sílẹ̀ nọ́mbà tẹ́ sì pè sí náà ní lọ lójúmọ́ àwòrán yín òun ẹ pè wá kẹ́ dá sétò yìí ẹ já bẹ̀rẹ̀ sí ní gbé pè. Hello ẹ káàárọ̀ o. Hello. ẹ káàárọ̀ sà. ààrẹ mẹ̀kúnnù. kábíyèsí bàbá. ẹ mà kó ètò. yóò dára fún yín o. àmì àṣẹ Ìdùmarè. àǹtí ẹ kú iṣẹ́ o. ẹ ṣeun gan ni sà. ẹ pẹ̀lẹ́. nǹkan tí èmi bàbá sọ lórí program lónìí à ń sọ ni wọ́n gbé náà wá lọ ṣùgbọ́n nípa ọ̀rọ̀ àwọn central bank wa Ọlọ́run ó ràn bàbá lọ́wọ́. àmín. Ọlọ́run ó ràn bàbá lọ́wọ́ kí wọ́n ṣe àtúntò kí wọ́n yéé fi aláìmọ̀kan sí ipò tó yẹ. ẹpin tí wọ́n ṣe lórílẹ̀‐èdè yìí ẹpin tí wọ́n ṣe lórílẹ̀‐èdè yìí oní ń ba orílẹ̀‐èdè yìí jẹ́. àwọn tí wọ́n bá ní ìbẹ̀rù
Ọlọ́run lọ́kàn tí wọ́n sì ní okùn nídìí tí wọ́n sì jẹ́ gbajúmọ̀ tí wọ́n ní jẹ́ kórúkọ bàjẹ́ àwọn ló yẹ kí wọ́n wà nírú ipò yẹn ṣùgbọ́n wọ́n ní ẹjẹ́ àdúnù ẹ mẹ́jẹ̀ àjọ dènà tójú bá kú òbẹ́ ọkùn kú òbẹ́ kí ló dé tó bá yẹ pé kíní ìyẹn ọba máa jẹ́ ẹlẹ́pẹ́ bẹ́ẹ̀ ní àwọn ìkankan báyìí ni ló yẹ kí wọ́n dùnkù báyìí mo tó sì jẹ́ pé wọn ò mọ ọpọlọ wọn ò pé débi tó yẹ kí wọ́n ti ṣiṣẹ́ bẹ́ẹ̀ ìtì da orílẹ̀-èdè irú nù fa ẹ bá ọmọ orílẹ̀-èdè kan ní gbogbo wa tó bá jẹ́ pé àgàtú ìlọ́ba wà competent ẹ̀jẹ̀ wọn fi sí ipò yẹn tí ó sì ṣiṣẹ́ bó ti tó àti bó ti yẹ bẹ́ẹ̀ gbogbo àwọn tí wọ́n ń kó sórí ipò yìí tí ó jẹ́ pé kò sí bẹ̀rù Ọlọ́run lọ́kàn wọn tí wọ́n ń pè àwọn kan sòdí tí wọ́n ń ba owó orílẹ̀-èdè yìí jẹ́ ó yẹ wọn ó ṣiṣẹ́ lé lórí dáadáa mímọ̀ pé yọkùn nílé yóò sì kàlejò níbi tí wọ́n bá dé torí pé kì í sọ̀rọ̀ ẹnìkan ìní béèrè tí mo béèrè níjó ní wípé ẹ dákun adúrú gbèsè tí wọ́n ní Nàìjíríà jẹ ilẹ̀ ni wọ́n rà fún Nàìjíríà ni àbí ojú ọ̀nà Nàìjíríà ni wọ́n tún ṣe àbórí afẹ́fẹ́ wa ni wọ́n ṣe nǹkan ìgbàlódé tí gbogbo àwọn orílẹ̀-èdè ń ṣe lọ́wọ́lọ́wọ́ ni wọ́n ṣe sí kárí pé bẹ́ẹ̀ ni wọ́n náwó wa sí. ẹ rí pé nǹkan bẹ́ẹ̀ yẹn Ọlọ́run ràn bàbá lọ́wọ́ kí bàbá ó dìde àní pé kí wọ́n sì ràn wá lọ́wọ́ àgbẹ̀fẹ́ jẹ gbèsè yẹn wọ́n jẹ gbèsè lórí ọmọ Nàìjíríà náà tí wọ́n lè rójú ráyè torí débi bá tẹ́nu tẹ́ ìjẹ́kù fẹ́rẹ́fẹ́. ẹ ṣeun bàbá wa. Ọlọ́run ràn yín lọ́wọ́ ẹsẹ̀ tí à ń gbé kínní ìjáde wọ́n bá jẹ́ lórí ọmọ Nàìjíríà kọ́mọ̀ tó gbé fún gọ́fúnà mọ́ wọ́n fún ọmọ Nàìjíríà lẹ́tọ̀ọ́ rẹ̀ wọ́n wọnú àkáǹtì oníkálukú sẹ́mi pé wọ́n mú béèrè wọ́n mú ọ̀rọ̀ yẹn wá gọ́fúnà kan ló ní àwọn èèyàn wọn ọ̀kàwé èèyàn wọn ò níwèé tí wọ́n jẹ́ káwọn ọ̀rọ̀ àtòmọ́ àgbàdo fáwọn èèyàn wọn ní kó lè rówó òǹjì bẹ́ẹ̀ ni wọ́n ṣe níbí o wọ́n ti kó gbogbo ọ̀pọ̀lọpọ̀ owó yẹn sápò. ẹ ṣeun adúpẹ́dúpẹ́ wọ́n ti mọ bàbá yẹn lórúkọ jẹ́ Ọlọ́run ràn yín lọ́wọ́ ẹ ṣe ẹ kú ètò. àmín ẹlẹ́ ẹ káàárọ̀. ẹ káàárọ̀ o. yes sir. ẹ káàárọ̀ sà. ìgbọ́n ìbéèrè Abdulrasaq láti ìlú Ọ̀rẹ́ ni. láti ìlú Ọ̀rẹ́ ẹ ṣeun adúpẹ́ tẹ̀wájú. nípa ọ̀rọ̀ Àtíkù kó ló fẹ́ lọ sí Supreme ilé ẹjọ́ tó ga jùlọ ẹ jẹ́ kí ó máa lọ ẹni tó wà bẹ́ẹ̀ ti wà ń bẹ̀ náà òun náà ti fẹnu ara ẹ sọ ó lóun láìkì láti máa ṣe ẹjọ́ ṣùgbọ́n kí wọ́n bílẹ̀ pé dọ́tí tí wọ́n lọ ibi kóòtù láti ọdún ìtí tó lọ kí làbọ̀ rẹ̀. bó ṣe sọ ọkọ nù o àfa bó ṣe sọ aláàjì bó ṣe sọ ọkọ nù o bó ṣe sọ ọkọ nù o. ó lè padà lọ kóòtù ó sọ tẹ́lẹ̀ náà pé òun padà ó lò lọ kóòtù ṣùgbọ́n táà sọ ni pé kóòtù tí ń lọ yẹn kí làbọ̀ rẹ̀ tí ó mú bọ̀ ń bẹ̀. ẹja débẹ̀ náà. ẹja débẹ̀. tó bó ṣe jẹ́ nítorí àti gbọ́ tẹ́lẹ̀ bẹ́ẹ̀ kan kókó ìròyìn. ẹ ṣeun adúpẹ́dúpẹ́ ẹ ṣeun bàbá wa. ẹ ṣeun ẹlú ẹ káàárọ̀. ẹ káàárọ̀ ẹ kú ètò. ẹ sà. ààrẹ mẹ̀kúnnù. kábíyèsí bàbá. àtìyá àfi Kọ́ládé. ẹ ṣeun gan ni. ó kì í yẹ ẹ bá ń káàánú ẹ bá ń pí Ọpẹ́yẹmí ìyá àfi pé tí o amóṣù gbogbo yóò sórí rẹ o. àmì o. ìbámijẹ́ òun dààmú ọ̀nìjẹ́ ti. àmì o. àlùbọ́kọ̀ ọ̀làǹdẹ́bí ẹ̀ ń pọ̀ ọ̀rọ̀ ètò à ń kọ́sẹ̀ à ń sẹgbẹ́ iṣẹ́ owó nǹkan kẹ̀tì ẹni ká dá sí. tí a bá wò ó ní advantage but disadvantage yẹ pọ̀ lọ́jọ́ advantage yẹ lọ. tọ́ba tán. ó lọ advantage but disadvantage tá à ń rí ń bẹ pọ̀ ju advantage lọ. then ẹ sọ pa ká ṣènáwó ká pèrò rẹpẹtẹ nǹkankan èmi ò kẹrí nǹkan tá a lè fi kíní ìwé ju ọ̀rọ̀ Ànábì tó sọ lọ tó ní ká mọ̀ ní àpà Ànábì ní ó ní àpà ọmọ Jésù ni wọ́n jẹ́ èsù sì ni ó tako tèmi Ọlọ́run ọba ni. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. so ìní àpà là ń ná nígbà tí ò yé wa ṣe bá rà mílíọ̀nìà ní ọba ṣe kọmọ ẹsẹ̀ lè mọ́mọ́ fún ẹ̀ ń ṣe kọmọ. bẹ́ẹ̀ni. kòtò àwọn tá a ní ìlànà ọ̀jọ̀ra ká lọ yá o kọ́mọláńtà kẹ̀kẹ́ nítorí pé abẹ́sẹ̀lẹ̀ ó ká sọ̀ lójú. ẹ̀rẹ́ tẹ́lẹ̀ ló ti gbẹ̀yìn mọ́lú. mo ìtún rọ àwọn tó jẹ́jọba wa à ń kọ́lé kẹ́kẹ́ káàkiri náà láwọn kọ́ wọ̀nyẹn ẹ̀gbọ́n àti kówó jẹ ni. ilé tí wọ́n bá tún wá mílíọ̀nù kan ààrẹ mẹ̀kúnnù wọn lè pété mílíọ̀nù làwọn fi kọ́. kọ́lọ́wọ́n sànù wa ni. ọlọ́run sànù wa lórílẹ̀-èdè o. àmì o ẹ ṣeun adúpẹ́. ọlọ́run bá. àmì o ẹ ṣeun adúpẹ́. ẹlú ẹ káàárọ̀. hello. hello ẹ káàárọ̀. mọ̀ pé àwọn ti wà lórí ètò. orí bákan bákan ẹ gbìyànjú láti tún un pè padà ojú òpó òun náà ní orí bẹ́ẹ̀. ṣe rí níwọ̀nba àgbà tí bàbá ti lè sọ yìí pé disadvantage àìdá ẹ̀ ó pọ̀ ju dáadáa ẹ̀ lọ kí wàá lè rè.
kí là ń bá ká gan. kí là ń bá ká. Hello, ẹ káàárọ̀. Hello, ẹ káàárọ̀. ẹ káàárọ̀. Yes sir. ẹ kú ètò. Yes sir. ààrẹ mẹ̀kúnnù. Yes sir. yóò dára fún yín o. Yes sir. ẹ sóríire. ẹ nífẹ̀ẹ́ nukọ o. àmì o àmì o àmì o. nípa ti ẹlẹ́gbẹ́ mo fẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀. ẹ ṣeun bàbá. àǹfààní tó wà ń bẹ̀ kò tó nǹkan tí wọ́n máa ń pàdánù bẹ̀. ẹ ṣeun bàbá. ní ìgbà tí èmi rìtáyà àwọn ọmọ sọ pé dáàdì ẹ má máa jókòó lásán wọ́n ṣe omi fún mi pé kí n máa tó omi. kẹ́ máa tó mi ẹ ṣeun. kí n máa tó omi. Ògùn state lèmi gbé mọ́ wọn pa máa ń romi lóògùn state ni ẹ tẹ̀wájú. dáàdì ẹ wá jẹ́ ká bẹ̀rẹ̀ ẹgbẹ́ ẹ jẹ́ ká jẹ́gbẹ́ kalẹ̀. ṣe ń gbọ́ o lórí omi. àwọn tí ń tomi omi ẹ̀rọ tá a máa dúró báyìí ni o. omi kànga tá a ṣe gbọ́wò tá a ṣe. ó yé mi o. pé ká máa ṣẹgbẹ́ pé kí n jẹ́ sí àmà wọn. mo wá béèrè pé kí ni èrè kí la fẹ́ ṣe ń bẹ̀. ẹni àá jẹ́ pé tí a bá ti fẹ́ máa ṣe báyàn òun tí bá tọpa láti ẹ̀rọ máa ṣe àá lọ ní local government àá so mọ́ wọn. tẹ́ bá ti lọ sí tọlọ́pàá wọ́n máa gbé wa níjà. àwọn náà máa sọ̀pọ̀ tó lókùtà bá di fún ọ ló wọ́n á gbé wa níjà. àwa ni ìbá nìkan ṣe pé gbogbo ẹgbẹ́ wa kóra wọn jọ pọ̀ wọ́n á wá. mo ní ṣé àgbájé tó wà bẹ́ẹ̀ nìyẹn. bẹ́ẹ̀ni. mo ní ìnáwó tó wà bẹ́ẹ̀ ńkọ́. èmi ò mú tí o èmi ò dẹ̀ ra ọtí fún yàn. mo ní ṣé gbàtẹ́ bá wà máa lọ sí èló lẹ fẹ́ fún mi kò sí nǹkan tẹ́ fẹ́ fún mi. Olúwa ràn wá lọ́wọ́ tá a bá rí olóòótọ́ bíi tí àwọn tó lè gbé mẹ̀kúnnù jà àwa ló ń jẹra wa níyà kò sẹ́nìkan tó ń jẹ wá níyà. ẹ ṣeun bàbá. mẹ̀kúnnù ló ń jẹra wọn yà kò sẹ́nìkan kan. ẹ ṣeun. ẹ̀rù akọ àmọ́ ṣe. àmín. méjì bàbá wa kò tó fẹ́ lọ kóòtù tó lọ Supreme. ẹ jẹ́ kán lọ àkókò lọ́ọ̀yà ń jẹun lélẹ́yìí. àbí ṣé lọ́ọ̀ ní jẹun ni. àbí o. tó bá ṣẹjọ́ lọ́yà ò lè jẹun. àwọn náà wọ́n sì fowó kàwé. àbí. ó jẹ́ pàdé kàwé. wọ́n lọ́mọ wọn lẹ́bí tí wọ́n bọ̀. wọ́n á jẹun ẹ jẹ́ kán jẹun alákòókò tiwọn lélẹ́yìí. tọ́. a ní àkókò tiwọn ní kẹjẹ fẹ́ gbádùn kẹjẹ oúnjẹ tiwọn. ẹ ṣeun. wíìtì tó yẹ pé òótọ́ ni nǹkan tán sọ. mo gbà á ládùúgbò alágbọ́rọ̀ lọ́hùn ẹnu yín máa dókè lágbọ́rọ̀ lọ́hùn. àmì o àmì o àmì o. ààrẹ mẹ̀kúnnù. àmì o. ààrẹ mẹ̀kúnnù. kábíyèsí bàbá. wọn à ní jẹ́ máa yé lágbọ́rọ̀ lọ́hùn. àmì o Jésù àmì o Jésù. Kọ́ládé. sáà. Olúwa wà pẹ̀lú yín. àmì o àmì o. ààrẹ mẹ̀kúnnù. kábíyèsí bàbá. nígbà tí wọ́n fẹ́ ṣègbéyàwó gbogbo ló yẹ kó wà bẹ́ẹ̀ ó máa náwó ń gbà yẹn. ó dáa kò sí wàhálà ẹ gbọ́ bàbá kò sí bí gbogbo èèyàn ti ẹ̀ gbọ́ ẹ gbọ́ bàbá ẹ ti ṣe bàbá tí ń tọ́jú ọmọ lẹ́yìn. wàá tẹ̀ ní ìtọ́jú tó dá alágbára lọ́wọ́. àmín àmín àmín. wàá tọ́jú ẹ̀ dáadáa. àmín àmín àmín. ilé iṣẹ́ yẹn wà ní jẹ́ máyé ń bẹ̀. àmín o àmín o àmín o àmín o. tó ẹ̀ka fún ẹ ọlọ́run àgbà fún ẹ. àmín o Jésù àmín o ẹ kú Jésù. ètò. ẹ ṣeun bàbá àdúpẹ́ dúpẹ́. àwọn bàbá tí ń tọ́jú èèyàn rèé bàbá wa látàlágbólé wọn ò ní wò wípé àní bàbá ó tún sọ pé dókítà Ọlámídé àmọ́ ṣé kinní yìí ó sì tó ẹ mẹ́ni bàbá bàbá kan bí 1 million. bí 1 million ṣé àwa tá a wà lórí ètò yìí ọ̀pọ̀lọpọ̀ máa wọ pé owó tí bílíọ̀nù ń bẹ lọ́wọ́ wọn bó ṣe wà wọn láìsí mọ̀ wípé Ọlọ́run ní ń bọ̀ wá Ọlọ́run ní ń bọ̀ wá lórí ọ̀rọ̀ Ẹlẹ́gbẹ́dẹ́yà ní stop lónìí àfòpin sí lónìí ohun tó ń dùn mí ohun tó jẹ́ pé mi náà fojú winá látọ̀dọ̀ àwọn òbí mi ni so n tí àwọn kan ti fojú winá nígbà tí mò ń kàwé àbí tí mò ń kọ́ ọmọ nígbà tí mo wà ní Ìdèrè alẹ́ nìkan sẹ́ ó ní láti ó jẹ owó táàmù 4 ó dẹ̀ adẹ̀lé ọmọ lọ lé láti sọ pé owó táwọn fi ń rọtí lẹ́gbẹ́ gan-an èló lówó skul wà ó wá dùn mí tí wọn bá mi lé lọ́jọ́ náà lọ́hùn ọmọ ẹ̀ sì mọ̀wé wọn wá bá mi lọ́fíìsì lọ́jọ́ náà lọ́hùn wọ́n ti rán mi lọ torí èmi ni mo máa ń ṣojú iléèwé wọ́n á ti rán mi jáde nígbà tí mo dé tán sọ fún mi mo wá tún lé ọmọ yẹn padà lọ wọ́n náà ti sanwó wọ́n á ní kọ́ ọmọ yẹn padà lọ́lé wọ́n ní ìyá ọmọ yẹn ló padà wá sanwó bàbá ọmọ ọ̀sánwó wọ́n ní kọ́ lé padà lọ́lé mo wá tún palẹ̀ pé tó bí bàbá ẹ̀ bá ti tó bẹ́ẹ̀ kọ́ padà wá léèwé kọ́ wá padà wá sá ìjà mọ́ lọ́lé. ẹ̀yin ará ilé ẹ ṣeun tí ẹ darapọ̀ mọ́ ètò Ǹjẹ́ ti gbọ́ fún ti òwúrọ̀ yìí tó bá dùn mọ́ yín ẹ jẹ́ kí a tún ṣe bẹ́ẹ̀ lọ́la ní dédé aago 11 sí aago 12 èmi ni tí ní tòótọ́ Prevail Kọ́ládé ó dàbọ̀. Samuel Olúbáyọ̀ Ọlámídé dókítà Ọlámídé ló kọ mi títí ọ̀la tátùnjọ máa pàdé ó ṣe kíni o ó dàbọ̀.
ǹjẹ́ ẹ ti gbọ́? ǹjẹ́ ẹ ti gbọ́? ǹjẹ́ ẹ ti gbọ́? àjààbalẹ̀ ìròyìn tó jálẹ̀jáko níkànnì KAFTAN TV Yorùbá. bíná bá ń jó nínú pápá. mọ̀jàlá ní délé ṣòfófó. ǹjẹ́ ẹ ti gbọ́ ní ìròyìn àsìkò tí kì í jẹ́ kí ti aráàlú ó di sí gbogbo bó ṣe ń lọ láwùjọ. lágbo òṣèlú. ǹjẹ́ ẹ ti gbọ́? lẹ́ka ọrọ̀ ajé. ǹjẹ́ ẹ ti gbọ́? eré ìdárayá. ǹjẹ́ ẹ ti gbọ́? agbo amúlùdùn kọ́. ǹjẹ́ ẹ ti gbọ́? ìkànnì KAFTAN TV gbàràdà lọ́wọ́ alára fi ṣọmọ alára lóore. agogo mọ́kànlá àárọ̀ títí di agogo 12 ọ̀sán péré. ní gbogbo ọjọ́ ajé Monday títí di ọjọ́ Ẹtì Friday. KAFTAN TV Yorùbá. àwòdì wa lọ sí bàlọ́rẹ̀ yẹ. a padà dé lára ọ̀tún ọjọ́ kìíní oṣù kẹfà lè tó gbìnàyà padà. ǹjẹ́ ẹ ti gbọ́? ẹ pè sórí ètò láti dá sí àwọn ìròyìn tó ń jáde ní yàjóyàjó. ǹjẹ́ ẹ ti gbọ́? Ó lékè nǹkan.